Ọmọ ìyá mi, tí o bá ti ń rí fídíò yìí, oṣó ni mo fẹ́ fi kọ̀. Kò dá ká fi òṣì lògbà láyé. Bẹ́ẹ̀ sì ni, òṣì ò ṣe mú lọ́rẹ o. Kò ṣe bá lò gan pẹ̀lú. Ọlọ́run má fòṣì ta mí, má fòṣì tẹ ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ mi àti ẹ̀yin tí ẹ̀ bá mi pín ètò yìí, tí ẹ̀ bá mi share program yìí. Jọ̀ọ́ subscribe sí YouTube mi kó tó di wípé o ṣe program yìí. Agbami Àsínlá Òdodo TV, òun ní mò ń jẹ́. Tí gbogbo ayé sì mọ̀ mí sí orúkọ mi sí Àbáyọ̀mí. Lódodo èmi kì í fi nọ́mbà tèmi sílẹ̀ fún pé mo ń post. Kí ló fẹ́ pè mí fún? Tí n bá ti kọ, dandan ni kó lọ sí. Wò ó, ṣé o ti rí bó ṣe rí? Olóńgbò dúdú mini jọjọ. Completely. Ṣé o ti rí? Kò sí ibi kankan tí ó genuine lára rẹ̀. My dear mi. So kò sí ibi kankan tí kò genuine lára rẹ̀. Ó yá kọ́kọ́ bá mi like rẹ̀, kó wá farabalẹ̀ gbọ́ ohun tí ń lọ, kó sì bá mi pín. Kó wá farabalẹ̀ gbọ́ ohun tí ń lọ ná. Wàá lọ bá mi mú àkàrà kengbe 201 fúnra rẹ̀, o lè dín fúnra rẹ̀, o dẹ̀ lè lọ rà lọ́jà. Ewé ajé òòjọ́ tó pọ̀ dáradára. Ewé ajé nì ní tòsí mi. Ìwọ wò ó. Ṣé o ti rí? Ewé ajé gangan nù. Original ewé ajé tó jẹ́ tọ̀yọ̀. Ká padà sí orí ètò náà. Ewé origin òòjọ́. Ewé origin òòjọ́. Ewé origin àtẹ̀gbò àtẹwé òun ní o. Àti egbò àti ewé òun ní. Ewé àjẹ́ọ̀bàlé àtẹ̀gbò àtẹwé òun ní o. Ewé àjẹ́ọ̀bàlé àtẹ̀gbò àtẹwé òun ní o. Wà á mú olóńgbò yìí, wà á pa lápá fín. Wà á pa ní àpá fín. Ìpọ́jọ̀. Ó gbọ́ ogun tí mò ń sọ. Ìpọ́ kì í ṣe ìwọ̀n mú. Tẹ bá ti ṣe bẹ́ẹ̀. Tẹ bá ti ṣe bẹ́ẹ̀ tán, ẹ bá mi to àkàrà ilé lórí. Lẹ́yìn náà lẹ kó ewé ajé òòjọ́ bò. Lẹ́yìn náà lẹ kó ewé àjẹ́ọ̀bàlé bò. Lẹ́yìn náà lẹ sì tún kó ewé origin bò. Tí ẹ bá ti kó bò tán, ẹ fi odidi àtàrí tó tóbi ńlá dáadáa tó gbajúmọ̀ ẹyọ kan sí. Ilé ìbàjọ́. Ní kété tí ẹ bá ti jó tán. Ìkódè 201. Ẹ má bínú. Ìkódè 201. Ìkódè 201. Ó ní nínú. Ẹ jó. Tí ẹ bá ti jó tán, ẹ lọ tí ó kúnná dáadáa. Ẹ rọ́ sínú ṣẹ́rẹ́ kan. Ọ̀pọ̀ èèyàn lè lò ó torí èmi máa ń tà dáadáa. Àsìkò tó bá ń lo iṣẹ́ yìí, má jẹ ń gbọ́ pé o ò ní lárí, o sì rí rí ṣe láyé. Ó dá mi lójú wípé àfàìlò làfàìjẹ́ èèyàn. Gbogbo tí ń bẹ ní kàwọ́ rẹ̀ ni ó máa jẹ́ orí fún ọ lásìkò náà. Tó bá sì tún ní ohun kókun ní kàwọ́, yóò tún fa orí wá fún ọ lọ́nà tó lérò. Bẹ́ẹ̀ ni. O lè fi fọ́ ẹ̀kọ mu, o sì lè fọtí lò. Ọtí lè mi máa sábà fi lò tèmi o. Bẹ́ẹ̀ ni. Wá comment kó bèèrè ìbéèrè tó bá kù. Èyí tí ó bá yé ọ ń bẹ, comment sábẹ́ post mi ní YouTube yìí. Kí ká lè máa tó kù sí. Comment síbẹ̀. Ìrọ̀rùn ló máa já sí. Ṣé ẹ ti rí? Owó ṣe ń lọ.
ó ń bẹ́lẹ̀ bí iyẹ̀pẹ̀. Àwa ń ṣògùn lójoojúmọ́ ṣùgbọ́n a lè máa fi gbogbo nǹkan rẹ̀ síta torí àwọn èèyàn wa, ni. So gbogbo nǹkan a lè máa sọ ògùn ń bẹ. Mo fi Olódùmarè búra. N yọ nǹkan kan lẹ́ o. Ó pé pérépéré tí kò dín. Ṣé ẹ ti rí? Ó pé pérépéré tí kò dín. Ó pé pérépéré tí kò dín. Mọ́smọ́s, mọ́smọ́s, mọ́smọ́s. So ó dáa gbogbo ilé ẹ jọ̀ọ́ ẹ bá mi pín ètò yìí kí ẹ dẹ̀ bá mi share program yìí. Ọlọ́run kẹ́ yín o. Ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ mi.